الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله أكبر 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 الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك الذكر فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. 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 الله أكبر الله الله أكبر الله الله أكبر الله الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول.
الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر وإلى الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر أمرنا أن نشكره وكيف لا يشكر وله الفضل على كل من صام منا وأفطر على خلقه بكمال التدبير وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله خير البشر أتغربه من صفة الفضل ما لا يحصى اللهم صل على سيدنا محمد àtúntí ń jẹ́ àlékún nínú oore ọlọ́run ṣe fún wa wà má dá alayna bishari Ramadan ọlọ́run ta wá lọ́rẹ nínú oṣù tá a wà ń bẹ̀ oṣù Ramadan tá a jáde ń bẹ̀ wọ́n lọ zọ́kànnà ọlọ́run ṣàròṣe fún wa lọ́ni tó bá wo rẹ̀ wò ló mọ̀ pọ́ lọ́run rẹ̀ ń ṣe lẹ́yìn náà wà bá dàwù ṣàròjẹ̀dì ọlọ́run tó wá ṣe oṣù tuntun fún wa táwa kó sínú ẹ̀ táwa mẹ́ táwa fi dúpẹ́ lẹ́nu afayọ̀ a fi bẹ̀rẹ̀ oṣù yìí a nífi ìbànújẹ́ parí ẹ̀ ọlọ́run wá ṣe fún wa wá pa wá láṣẹ pẹ̀lú oore tó ṣe fún wa nínú Ramadan ọ̀pọ̀ lájọ́ bẹ̀rẹ̀ tí wọ́n bá wa parí ẹlòmíì fẹ́ gba ìparí àwẹ̀ lánàá náà ló bọ́ sálì kíámà ẹlòmíì ò láǹfààní àti wáyé dì lẹ́mìí jíjí tó máa jí ọwọ́ òkú ló jí sí àwa tá a wá síbí ọlọ́run ṣoore fún wa ọlọ́run wá pa wá láṣẹ pé ká dúpẹ́ kí ló dé tá à ní dúpẹ́ ọlọ́run ní gbogbo ohun tí ń jẹ́ oore ọlá òun ṣe fún gbogbo ẹni tó jẹ́ aláàwẹ̀ nínú wa tá a tún wálé ní tá a wá dúpẹ́ tá a túnú mo jẹ́rìí pé ọlọ́run tó rán mi sí yí òun náà lọ́lọ́run ọba tí ò wárí fún ẹnì kankan bí Ramadan náà ṣe lọ yìí ẹlòmíì ò tún lè bá mọ́ tí ó fi bọ́ sálì kíámà àmọ́ wà má gánà ya abudullah ẹni tó bá sọ pé kì í ṣe Ramadan ló ń sìn kì í ṣe Ramadan ló fi mọ́ mùsùlùmí kì í ṣe torí Ramadan ló fi di ọlọ́run ló fi di onísàárà ló fi di aláàánú irú èèyàn bẹ́ẹ̀ ó ní fa inna kíni wa ma kana ya'budullah fa inna Allaha hayyun la ẹni tó bá ṣe pé Ramadan ló ń sìn àbí tó ṣe pé ọlọ́run ló ń sìn kì í ṣe Ramadan nínú Ramadan dé wọ́n mọ̀ lẹ́ni ọlọ́run
irú ẹni bẹ́ẹ̀ kó lọ pé fa inna Allaha dájúdájú ọlọ́run tó ń sìn hayyun la yamut ọba kánrin kése tí ó máa ṣẹ̀mí tí ò ní tán lára tí ò sì ní kú ni rántí pé Ramadan ló tán lọ́wọ́ tó ó ní rántí bẹ́ẹ̀ ibi àlùbáàkì ọba yìí ọba tí ó ṣẹ́kù ni dúró ala amali saliya tó bá ṣe pé lódodo ọlọ́run ló ń sin gbogbo dáadáa tó ń ṣe sínú ẹ̀sìn sáwọn èèyàn táwọn èèyàn ọ̀rọ̀ àdúrà tara ẹ̀ dúró ala amali saliya tẹramọ́ láti máa ṣe lópin ìgbà tó o bá yí padà láti máa ṣe ọlọ́run náà ò ní yí padà láti ṣorí ẹ̀ fún ẹ. ọlọ́run sọ nínú Quran 20:124 ó ní gbogbo ẹni tó bá ṣẹ́rí níbi ìrántí èmi ọlọ́run níbi ìmáṣe tèmi ọlọ́run níbi irun níbi àwẹ̀ níbi ìṣe dáadáa gbogbo ẹni tó bá ṣẹ́rí níbi ìmáṣe sàrà ìmáṣe sàká gbogbo ẹni tó bá fi lè bu orí kó mbẹ ọlọ́ni fa inna Allahumma yìí dọ̀ka lẹ́yìn tí Ramadana tó bá gbélé tó bá ṣe má ọlọ́ni gbogbo ìran ìnira pátá ìdè lọ́dẹ sí ẹ̀ gbogbo ìran ìnira máa dẹ lọ́dẹ sí ẹ̀ tó bá fi lè gbé dáadáa ìsáfọ́lọ́ tó sáfọ́lọ́ tẹ́lẹ̀ tó gbé tukalẹ̀ tó sáfọ́lọ́ mọ́ ọlọ́ni ti bá gbẹ ẹnu kò sẹ́ni tó máa gbẹ ẹ lẹ̀ ọlọ́ni wọn ní sọ́nà anábíwá Muhammad ìyá ni kọ́kọ́ wọ́n dà sọ́nù ya malikiya wọ́n ti àná tó bá dídá gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ gbogbo ojú ní òrí èmi ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá gbé tèmi ọlọ́run kalẹ̀ tí ò bá ṣe máa sọ dá fọ́jú gbogbo ara ríran kedere lárí àràtọ́ lọ́hùn dá tó bá dà àlùkìyàmọ̀ ẹni tó bá ṣe tèmi ọlọ́run yóò dá fọ́jú ǹjẹ́ ọlọ́run bá yọ sí kọlọ́bọ tí gbogbo ayé bá rí mi tí wọ́n bá dùn tí wọ́n rí ìnira àlùkìyàmọ̀ torí pé òun wọ́n sọ̀ kalẹ̀ òrùn tó ń pa báyìí tààrọ̀ gbogbo náà yìí yóò sọ̀kalẹ̀ yóò ṣe déédéé máìlì kan sọ́pọ̀lọ́ wa tọpọlọ sì máa wó bíbà tá a gbómi ẹ̀bà níná ṣùgbọ́n èmi ọlọ́run ó yọ sí kan lọ gbogbo àwọn tó bá tẹ pamọ́ tèmi ọlọ́run tó bá ń ṣe tó ń fojú di mí wọ́n ò rí èmi ọlọ́run dọ́nà ẹni tí ò bá ṣe tèmi ọlọ́run yóò wá di afọ́jú tó bá fọ́jú tí gbogbo máa gbọ́ ọlọ́run retí ni wọ́n ń dùn yóò wá sọ pé kọ́ làárọ̀ bìrì máa ṣẹ́tẹ̀ ní àmà ọlọ́run kí ló dé tó sọ mí dàfọ́jú èèyàn ni mí èmi tí mo ti mọ̀nà tí gbogbo ayé ń pè tì mí mo náwó mo kọ́lé mo ṣe kinní kan mo joyè ọlọ́run ní kọ́ ọ̀la kazalik ó máa rí sọ atẹ́tìká ayé àtìlẹ̀ kí ló dé tó pàtì kí ló dé tó kọ táyà ní ọlọ́run wàá báyìí ayàbí wàá bá wọn lọ sí táà ó pàtì ó dẹ̀gbẹ́ tẹ̀mí ọlọ́run wọ́n kazalik kàlẹ́ yẹn máa tó sá èmi lèmi náà gbàgbé wọn náà wò ní lóore Ibadallah 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 afẹ́fẹ́ alibarika yìí nìyí ká fi bí ọlọ́run pẹ̀lú ayé al-Qur'an ọlọ́run wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina wajtanibu wa baniya an na'buda al-asnama 1:35 anabi Ibrahim oníwọ̀ ọlọ́run rabbi ij'al hadha al-balada amina ìlú wa yìí fún wa ní fàyàbalẹ̀ ọlọ́run fún wa ní fàyàbalẹ̀ Ìjẹ̀bú Òde má fi ọba jíjẹ tú Ìjẹ̀bú Òde má fi ọba jíjẹ má fi da Ìjẹ̀bú Òde rú gbogbo ẹni tó bá débẹ̀ tára ó tù wá ọlọ́run bá wa tì í débẹ̀ ṣùgbọ́n ẹni tó bá máa débẹ̀ tí ìnira bá dé ọlọ́run má jẹ́ ó débẹ̀ o ọlọ́run má jẹ́ ó débẹ̀ Ànábì Ibrahim tọrọ bẹ́ẹ̀ àwa náà tọrọ bẹ́ẹ̀ Ànábì Ibrahim ó ní hazal balada amina àní ìlú yìí sọ̀kalẹ̀ fàyàbalẹ̀ síbẹ̀ èmi náà wá fi àlùbáríkà ìdùnnú tó wà fún gbogbo mùsùlùmí ayé mo fi bí ọlọ́run sọ ìfàyàbalẹ̀ kalẹ̀ sí Ìjẹ̀bú Òde fi ìfàyàbalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn fi ìfàyàbalẹ̀ sí ìlú Nàìjíríà gbogbo àwọn tó ń darí wa ọlọ́run fún wọn lẹ́mìí balẹ̀ àwa tí wọ́n ń darí ọlọ́run dákun má ṣàfàwá náà ní ẹ̀mí balẹ̀ Ànábì Ibrahim ó ní wajnubni wa baniya an na'buda al-asnam ọlọ́run jìwánà àtẹ̀mí àtàwọn tó bí mi àtàwọn ọmọ mi àti gbogbo wa ní ayá ọlọ́run gbé wa jìnnà sí pé ká máa sin tọ́lọ́run ọba tí ò tọ́lọ́run ká máa ṣẹ̀sìn ká máa ṣe ohun tí ò tó ọlọ́run ìyá ni gbogbo ń tẹ̀ púpọ̀ yìí ṣe
ẹ̀ńtẹ́ gbogbo tí gbogbo yìí tẹ̀ náwó lé lórí ìyá ni ọlọ́mọ fi àjẹ wá ọlọ́mọ fi àjẹ wá níparí bàbá àdínní Ansa ní gbogbo akílẹ̀ Ìjẹ̀bú àjọ kírun ni mẹ́sẹ̀gì tí wọ́n fún mi pé kí n fún yín kẹ́mà mi lọ lélẹ́yìí kí ni mẹ́sẹ̀gì náà òun náà ni mí ní àlá mọ́tìlẹ́kùn wọlé síyá wàrí dọ́wọ́ àná àbùdí ní àpẹẹrẹ pé ọlọ́run gbà wẹ́ wá àwọn àmì tá a fi mọ̀ pé ọlọ́run gbà wẹ́ wá bẹ́ẹ̀ ni pé ọlọ́run sì yọ́nú sí ẹrú ẹ̀ òun tá a fi máa fura mà òun náà ni ádámù làáìdì ilẹ̀ màás kájìnà áòdì ilẹ̀ màás kágbéjúlẹ̀ kájìnà sí gbogbo tó ń jẹ́ ìran ẹ̀ṣẹ̀ gbogbo àwọn iṣẹ́ tí ò dáa tẹ́ gbé kalẹ̀ nínú ramadana tẹ́ di ọmọlúwàbí tí ọ̀nà ọlọ́run wà lórí yìí lọ́tọ̀ òòlù ilẹ̀ ẹ má padà síbẹ̀ mọ́ o kàṣúrù bìnnà kan gẹ́gẹ́ bí ọtí mímu Colorado ẹ̀lẹ́ fúnagawu gbogbo àfẹnujá gbogbo àwọn yẹn wọ́n ti gbogbo àwọn tó ń dárúkọ yẹn wọ́n ti mọ wọ́n ṣe ń mú mi mọ orúkọ ẹ̀ ẹ̀yin youth ẹ sá fún ntọ́ lè dá àlámọ̀rí yín wú ẹ sá fún. wọ́n yìí dáná lọ́tún fítọ́nì bíl mọ́sítàmà bákan náà ẹ sá fún ìdá wàhálà alẹ́ ìdá fìtínà alẹ́ láwùjọ àsìkò òṣèlú ti ń bọ̀ ẹ má jẹ́ kó fi yín rúgbó wọ́n wá kó owó fún yín wọ́n wá sọ yín pé wàhálà ìkàkà kó má wọlé màá yà kú síbẹ̀ ni òpònú ni ẹni tó ń sọ pé kó yẹ o máa kú síbẹ̀ fún yìí òun náà ṣe ọmọdé rí kí ló dé tóun náà ṣe kú fẹ́ nìkan. lẹ́yìn náà wọ́n ti yá mi bìlà ámàlì sẹ́yìí àt ẹ má dúró síbi iṣẹ́ aburú ẹ má dúró síbi pé tí ó bàjẹ́ bá nìkan ẹni tó bá dúró pé kíkẹ́ nìkan bàjẹ́ tí ẹ̀ náà ò lè dá o. sálì ka ṣàbáàbò bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ọ̀dọ́ kọ́lá ṣe lè dà gẹ́gẹ́ bí ọ̀gá kẹ́yìn fún àwọn àṣẹ àrùtà wọn yẹ kó lọ gbogbo ibi tí wọ́n bá gbé ọ̀gá sí òun ló máa ń mú àwọ̀ ọbẹ̀ fi ṣọlá lẹ́yìn ọ̀pọ̀ ṣe rí nìyẹn ẹ̀yin òbí tá a bá tọ̀ ọ̀dọ́ dáadáa wọ́n sì yí àyàkúyà ibi tá a bá tọ̀ wọn síbẹ̀ ni wọ́n yà ẹ̀yin ọ̀dọ́ nìyẹn ayọ́ alimusulmi yìí náà rìjẹ́ aláwọ̀ nìsa mo wá gbé gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin yà wà lọ́kùnrin lóbìnrin yẹn takunlá ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ẹ má dalẹ̀ olóògbé tiẹ̀ lẹ́yìn ẹ má sọ pé ọmọ yín nìkan ẹni tó bá ń sáré ọmọ ẹ̀ nìkan ọmọ ẹ̀ ó padà sẹ́nu fẹ́ lómi wọ́tẹ́kùn aláàbẹ̀ ẹ̀bẹ̀rù ya ọlọ́run bọ́lá ń bá dé kò sọ́ni tó dà lọ́wọ́ kọ́ o wọ́n tẹ́lẹ̀ kó máa yóò di lọ́ àtàlà ẹ jẹ́ ká tẹ̀lé wọn táàbì máa rí ìyọnu ọlọ́run ẹ̀yin bàbá wa wàlá tu'minu iná yàtò kíní buyutikum lẹ́yìn náà ẹ̀yin bàbá wa ẹ mójútó lé yín o ẹ mójútó lé o Ramadan ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìwọ tó jẹ pé ìta ló ń náwó sí padà sílé náwó sílé bí ilé bá bàjẹ́ àtúbọ̀tán ẹ̀ bàjẹ́ nìyẹn. wọ́n kú sóbi ákì sàwùdíkù ẹ̀yin ìyàwó ẹ pé wọ̀nyí lára ọkọ yín o gbogbo obìnrin tí o bá gbé wọ̀ ẹ́ lára ọkọ wàláhì kò ní rí dùnú lára ọmọ wọ́n á bá wọ̀ yìí ẹ mójútó àwọn òbí tó bí wa ẹ má fi tòbí ṣeré wọ̀jìrá nìkù àwọn alábàágbé wa bí ni wọ́n bá dùn kí ni tí wọ́n náà máa dùn wọ́n kọ́ àríbìkù àwọn tó súnmọ́ wa ẹ jẹ́ àṣẹ dáadáa fún wa ànábì wa Muhammad oní khairun nisa èyí tó lóore jù nínú obìnrin ìzáná zọ́ọ̀tà iléyà sàrọ̀tàkà gbogbo ìgbà tí ọkọ ẹ̀ máa ń wojú ẹ̀ báyìí ọkọ ẹ̀ bá rí kínú ọkọ máa dùn olóbìnrin rẹ nìyẹn wọ́n ìzá àmọ́tà ní ọkọ bá gbàṣẹ fún
ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn àtọ́àtù yóò tẹ̀lé wọ́n ìta gíftà lè yà bí ọkọ tí ò bá sí lọ́dọ̀ ẹ̀ ó travel ní abúlọ́bì kan ní hamzatuka fi máàlíkà wa nafsika yóò ṣọ́ ara rẹ̀ yóò ṣọ́ dúkìá rẹ̀ tọrọ ọkọ filẹ̀ kò ní jẹ́ ó bàjẹ́ mo rò pé yẹn yé yín níparí àyọ̀lẹ̀hù gàmá olùsọ̀ọ́lẹ̀hùn bìlà eléyìí wá kàwọn olórí ìlú èyí tẹ̀ ń darí wa lẹ́wà jókòó yìí gbogbo yìí bàbá pọlitíṣà wàláì kò sọ́nà tẹ̀lé gbégbá tọ́nà wò ní bí. ọlọ́dún ayọ̀lẹ̀hù gàmá olùsọ̀ọ́lẹ̀hùn bìlà gbogbo yìí olórí ìlú asiriwuli bi la ẹ má jẹ́ kí ìlú tọwọ́ yín bàjẹ́ o ẹ jẹ́ kí ìlú tọwọ́ yín dá gbogbo tí o máa mú ìlú dá oníkẹ́ máa ṣe wà á tẹ́mu bìkínì bìlẹ̀ hẹ́rìsì wàtẹ̀ ohun tí o máa jẹ́ àkọlọ́kọ̀ yín tí o máa jẹ́ àkọlọ́kọ̀ yín tẹ́ máa sojú kòkòrò òun náà ní ìlú yín o ìlú ni o ìlú ni o ìlú ni o anabi ni hubbul watani minal iman kéèyàn fẹ́ràn ìlú lára ẹ̀sìn lára ìgbàgbọ́ ló wà oní min asbabil amni wal barakatu fil bilad ìkó ìlú lọ́kàn lára okùnfà tí ìfàyàbalẹ̀ ó fi dé tí blessing ó fi wọ̀lú tálùbáríkà ó fi wọ̀lú ni ẹ̀dá pẹ̀ kó lọ́kàn gbogbo apáta làákàwọ́ pọ̀ ìwájú ọlọ́wọ́ kí làwọn okùnfà náà al-ibadatu bighayri shirk òun tẹ máa mójútó ẹ mójútó ẹ̀sìn àwọn àfáàní ẹ mójútó ẹ̀sìn ẹ má tójú bọ̀bọ̀ kíbọ̀ ẹ má ṣẹbọ àwọn àfáàní ẹ mójútó ẹ̀sìn àfáà ẹ̀sìn ti tọwọ́ àfáà bàjẹ́ àfáà ti tójú bọ̀ ntọ́lówó tójú bọ̀ àfáà ti tójú bọ̀ ibi táwọn olóṣèlú tójú bọ̀ kò wá sí ìfún wọn mọ́ wọn jọ fira wọn tayí àdúró lórí tọ́lọ́ mọ́ orí tayé là wá ẹlẹ́ẹ̀kejì atakuwallahi minal hukami wal amili máa gbogbo àwọn tí wọ́n ń sórí wa tó ń darí wa wọ́n fi bẹ̀rù Ọlọ́run darí wa àtàwọn tí ó kún wọn lọ́wọ́ ẹlòmíràn Ọlọ́run bákan náà ọ́fíìsì yẹn lò dáadáa bákan náà àwọn àfáà ẹ jẹ́ ká gbé ẹsẹ̀ jù sílẹ̀ gbogbo tó lè kó wa ṣe Ọlọ́run ẹ jẹ́ ká sáńbẹ̀ Ọlọ́run Allahumma amina fi awtanina wa asli ahimmatana wa ulatul umurina Ọlọ́run dákun fún alẹ́ mi balẹ̀. ní Ramadan kọ́ wa pé ká jìnnà fún ẹ̀ṣẹ̀ púpọ̀ ká dẹ̀ súnmọ́ Ọlọ́run wá rí i pé nínú àwẹ̀ ìsìn tó bá lọ síbi àpàlọ́ ó máa ń ṣòfò àwọn mùsùlùmí tó mutí wọ́n sá ìṣìnà ó dínkù ìwà jìbìtì ó dínkù gbogbo àwọn ẹ̀dá tó ti ń ṣe iṣẹ́ aburú tí wọ́n ti jáwọ́ Ramadan mo fi Ọlọ́run bá bẹ̀ wọ́n kánjọ kan má padà torí àmọ̀gbà àti àsìkò tọ́lọ́jọ́ lè dé. Ramadan is a period of reflection and the Eid is an opportunity to say Alhamdulillah, to give praises and thanks to Almighty Allah for giving us the opportunity and the privilege to have witnessed the month of Ramadan, which is a month of blessings, a month of forgiveness, a month where the Holy Quran was revealed to the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam. So it's an opportunity and a privilege, and all we can do is say thank you to Almighty Allah subhanahu wa ta'ala. Ọdún ìtúnu àwẹ̀ yìí ó jẹ́ ọdún tó kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀ láti lè bẹ̀rù Ọlọ́run, láti máa ṣàánú, láti gba tẹ̀lé àṣẹ tí Ọlọ́run ọba fi fún wa wípé kò sí nǹkan kan nínú ayé asán ni jù pé ká wá sin Ọlọ́run, ká dẹ̀ máa ṣe àánú fún àwọn tí ò ní, ká jẹ́ kó mọ̀ wá pé ẹ̀sìn yìí ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni, ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn ìgbéga ni. wọ́n ní bá ẹ̀sìn mi lọ́wọ́ èèyàn Islam lọ so kọ̀tara mọ́ Islam àìwẹ̀ lọ ní ká gbà ní oṣù Ramadan tó bá yẹ ti parí ìyẹn ní ká fi Islam lẹ́nu. This Ramadan taught me how to improve in my religion, then increment in religion and more of ibadah, you know, and be closeness and be kindness to people, be kind to people and have empathy
as a layman, it is more or less an abstinence from all those wrong vices for good 30 days. And it allows us to come closer to Almighty Allah, and it gives us the art of goodwill, giving, love, patience. And I think with that, Almighty Allah is only interested in making us to be an holy person, to purify us. I think through what we eat, our works, our way of life, and our movements, and more, and some other things like that. Ramadan, alhamdulillah rabbil alamin. Ramadan tí a ṣe fún 30 days. Béèyàn bá ní làákàyè tó bá gbọ́n, yóò mọ̀ pé Ramadan tí ó wáyé, Ọlọ́run wá fi kọ́ wa lẹ́kọ̀ọ́, lẹ́sìn ló jẹ́ ni. Ó wá teach wa bá ṣe lè lo ayé tó máa bọ́ sí rọrùn. Tá bá wo Ramadan, gbogbo ẹni tó ń jẹ́ èèyàn bú, ó sọ ìwà bú kalẹ̀. Gbogbo ẹni tó ń jẹ́ onímùkúmu, ó gbé ọwọ́ ẹ̀ kalẹ̀. Òun gan fúnra rẹ̀ á wo ara rẹ̀, kódà ẹni tó ń nànà kìnà á wọ ọwọ́ ẹ̀ pa owó màre. Ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ńlá ni Ramadan dé ló jẹ́. Ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀. Ó kọ́ wa ní Ramadan kọ́ wa ní ohun tí ń jẹ́ moral education. Pé ká wà moral education, Ramadan kọ́ wa. Ẹ̀kọ́ tó kọ́ wa ó pọ̀. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe lè ṣe pẹ̀lú ìyàwó, bá a ṣe lè ṣe pẹ̀lú àwọn ọmọ, àwọn tó jẹ́ neighbor wa bá a ṣe lè ṣe pẹ̀lú wọn. Gbogbo ẹ̀ ló kọ́ wa. Kódà bá a ṣe lè ṣe pẹ̀lú ìlú, Ramadan kọ́ wa. Ohun tí Ramadan mú wá ṣe ló ṣe déédéé ohun tí mo lè túmọ̀ sí ohun tí Islam gbé wá tó ń sọ pé religion of peace. Ohun tí Ramadan gbé wá fún wa lẹ́kọ̀ọ́ tó wá kọ́ wa nìyẹn. Tẹ́ bá dẹ̀ wo kútúbà tí mo ṣe, ẹ rí i pé gbogbo ohun tó máa mú àlàáfíà wá, òun náà ní ẹ̀kọ́ tó jáde ní ibẹ̀. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin. Amin.